ẹ̀yin tèmi lóròkìláwá TV a tún ti dé bá ṣe ń dé o. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí ọ̀rọ̀ lórí àwọn òṣèré orí ìtàgé ni o. Kódà ó tún sún mẹ́mi náà torí díẹ̀ hàn sémi náà ń bẹ láyé ìgbà náà. Mo kàn fẹ́ bẹ everybody tó bá ń ṣe interview, ẹ jẹ́ ká mọ nǹkan tá a fẹ́ máa sọ. Tó bá ń interview ẹ mọ nǹkan tẹ́ ẹ máa sọ, ẹ dẹ̀ wádìí ọ̀rọ̀ kẹ́ ẹ tó sọ. Ṣé ó ti yé? Kí n tó sọ̀rọ̀ mi, mo fẹ́ ká jọ kọ́kọ́ wo fídíò tí mo fẹ́ play yìí náà. So tá a bá wò tán, màá wá ṣẹ̀ṣẹ̀ wá sọ nǹkan tèmi náà mọ̀ lórí fídíò yẹn. Torí èmi náà mọ nǹkan tó pọ̀ lórí ẹ̀. Torí ọ̀rọ̀ yẹn náà ta bẹ́mi náà. Fídíò dá lórí bọ̀dá Ibrahim, ìyẹn Ibrahim chatta. Gbogbo wa náà la mọ̀, ìlú mọ̀ọ́ká ni. Àgbà òṣèré náà dẹ̀ lẹ́gbọ́n yẹn. Àwọn náà sọ̀rọ̀, ọ̀rọ̀ tán sọ yẹn mo fẹ́ play ẹ̀ fún yín kí gbogbo yín wò náà, ká jọ wò kí n tó sọ̀rọ̀ tí n fẹ́ sọ lé lórí. Ẹ má gbàgbé láti like, kẹ́ share, kẹ́ dẹ̀ bá mi comment. Sóròkìláwá TV, mo ti sọ fún yín pé bó bá ṣe ń wá, màá máa mú wá fún yín. Ọ̀rọ̀ yẹn mo fẹ́ play ẹ̀ fún yín, kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ ná, kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ gbọ́. Kémi náà tó wá sọ̀rọ̀ lórí nǹkan tí bọ̀dá Ibrahim chatta tó sọ, kí n tó wá sọ̀rọ̀ lé lórí. Èyí tó hàn sémi náà kí n wá sọ. Ó yẹ ẹ jẹ́ ká lọ. Ẹ má gbàgbé láti like, kẹ́ share. Lóròkìláwá TV náà ni, lórí ìkànnì yìí ni. Ó yẹ ẹ jẹ́ ká lọ. Èrò pọ̀ tí mo lè rántí dárúkọ, èrò pọ̀ tí wọ́n fi ti ṣe dáadáa fún. Àwọn kan àdẹ́kí wọ́n fi lè sọ wọ́n di director. Nígbà yẹn, kó tó pé wọ́n fi di director. Ó ti yé ń sìn, kó tó pé wọ́n fi di director. Wọ́n fi ló máa ń lo Ibrahim chatta. Tó ti yé ń sìn fún directing nígbà yẹn. Ó ti yé. Wọ́n fi ló máa ń lo báwo ti já ní. Ó ti yé ń sìn. Ìpè báwo já ní fẹ́ direct fíìmù Lópin Àràjì ni. Erin lọmọ ní Kòròdú àyà ní Nare King Hotel. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. It's late now. Let me check what the time is. Actually, it's very okay. This is 3:55 a.m. Ìdájí la wà yìí. So I just need to make this video. I don't know why, but I've been having. I can sleep actually. I can sleep. For the thing kan, irú àwọn ọ̀rọ̀ yìí is something that I should have just let go. Irú nǹkan báyìí I can let go. Kí n má sọ̀rọ̀ nípa because ẹni tó ṣẹlẹ̀ sí ó dòrè ọ̀run lẹ́nu kò sí láyé mọ́ kọ́lọ́mbà àforíjì Murphy Àfọlábí ni ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yẹn. So naturally kò wù mí kí n sọ nǹkan kan nípa ọ̀rọ̀ yẹn àtọ̀ because ẹni tí wọ́n dárúkọ mú mi ó ti fi kú ṣàgbà wa. Bọ́n torí àwọn young people tó ń bọ̀ àti àwọn ọmọ táà náà bí, ọmọ tí Murphy bí, ọmọ tí irú àwa yẹn náà bí, wọ́n máa dá ká point out to irú àwọn nǹkan báyìí gbà mí. This is not something I really enjoy wanting to do. Kò ṣe pé bóyá, and me, I don't like coming on space like this, you know, public space like this and start talking about things like this. Ṣùgbọ́n ju ẹ̀jẹ̀ ọ lọ, ìyà ní dájẹyàn. And mo so nítorí àwọn kan wà tó yẹ pé ní career mi mo hó wọn ní gratitude ló máa jẹ́ kí mention kíní inú mi wá dùn Murphy ló kó láàrin wa kọ́lọ́hún foríjì o kọ́lọ́hún bá tọ́jú gbogbo nǹkan tó fi lẹ̀ o àwọn èèyàn wà láyé ńsìn tó jẹ́ ẹlẹ́rìí ọ̀rọ̀ so ìgbà tí mo dé sẹ́ẹ̀tì ní alẹ́ ẹni kọ́kàn sọ mi pé ṣé mi gbọ́ nǹkan tí Kazeem Jagaban sọ. So today I'm going to point out Kazeem Jagaban no so the right thing no. In fact, Kazeem Jagaban no mongoton so because Sherry Murphy àsìkò tí Kazeem Jagaban mo Murphy na àsìkò tí Murphy ti jẹ́ èèyàn tán ni Kazeem mo irú àwọn Kazeem ọmọ ọdún mélòó ni Kazeem gangan kò ń ṣọmọ kékeré bẹ́ẹ̀ yẹn o bọ̀ fún èmi àbúrò ni Kazeem Jagaban jẹ́ so ọdún tí oníkálùkù wá ń practice àmọ́ àwọn Jagaban dé sí industry wa ngba tí Murphy ti jẹ́ èèyàn
àwa mọ Murphy ńgbà tí gbogbo wa ń bẹ lọ́hùn okay a ṣe ń bẹ lọ́hùn o kẹ má ṣì mí gbọ́ ńgbà tí kò tiẹ̀ sí alátàrà gbogbo wa ìgbà yẹn ni èmi mọ Murphy. So quickly kí n sáré point out directing mi career mi as a director ó bẹ̀rẹ̀ látòrí stage gangan ni career mi as a director ti bẹ̀rẹ̀ orí stage yẹn mo ti mọ àwọn bọ̀dá Fatai Lálùdé ni mo ti mọ àwọn tó jẹ́ senior Murphy Àfọlábí lọ́dọ̀ ọ̀gá Dágunró àwọn ìbàbò àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn Jamiu náà wà lọ́mọ kékeré ńgbà èmi àti Jamiu àti ọ̀gá àti ṣeré kan rí ládùúgbò tàwa ní Bàdíà kó tó ya eré yẹn sínú film ominu pósí or something kó tó ya sí film gbogbo àyẹn Jamiu máa ń jẹ́ tinú mi àwọn Kazeem Dagoro sì wà lọ́mọ kékeré ńgbà yẹn tí mo bá ọ̀gá ṣeré kan ládùúgbò tiwa ní Bàdíà èmi àtàwọn Ṣàwòrò la máa ń pè bọ̀dá yẹn ní Bàdíà bọ̀dá Báyọ̀ Ṣàwòrò àbáwọn ṣe eré yẹn ní ìjọra Bàdíà lọ́dún náà so àwọn lẹ́yìn ìgbà yẹn gbogbo yẹn stage director ni mí lẹ́yìn ìgbà yẹn àwọn tó jẹ́ senior Murphy lọ́dọ̀ ọ̀gá Dágunró ìbàbò Rasheed Ayérónfẹ́ lady kan wà girlfriend mi nígbà yẹn Amúdá and so many of them like that Kúnlé ìbàbò ọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn àwọn yẹn wọ́n máa gbọ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí senior Murphy ni gbogbo wọn èmi àtàwọn ẹ̀gbọ́n kan wà tá máa ń pè ní Sangros Ṣàgẹ̀dẹ̀ àwọn yẹn máa wá láti Lagos Island gbogbo àìmọ̀ ò tí ì mọ Murphy rí at all encounter mi pẹ̀lú Murphy lákọ̀ọ́kọ́ rí láyé fíìmù ara tèmi àti Musiliu Ajíkanlé àti ẹnìkan wà tá máa ń pè ní Ambrose Musiliu Ajíkanlé òun náà dòrè ọ̀run lónìí ọlọ́ba bá fo orí jù wọn lápapọ̀ Musiliu Ajíkanlé ń ṣe conductor èmi náà ń ṣe conductor ọ̀rẹ́ wa yẹn wọ́n pè ní Ambrose òun máa ń ṣe driver ni lọ́nà ọjọ́ òyìnbó làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti ń ṣiṣẹ́ àti ọ̀rẹ́ wa kan náà àjọgbá àdúgbò ni Sọ̀víọ̀ nìyẹn adáwó ṣe fíìmù mi àkọ́kọ́ táwa mẹ́rẹ̀ẹ̀rin yẹn jọ co-produce èmi àti bàbá kan ní mẹ́ran tó máa ń pè ní lọ́yà Kọ́mọláfẹ́ ẹ máa mọ̀ wọ́n lọ́yà Kọ́mọláfẹ́ lájọ direct ẹ̀ attempt mi sí directing ní film nìyẹn attempt mi tí mo tún lè dárúkọ ẹnìkan wà tó ń pè ní Kẹ́hìndé Ayélabó ọ̀rẹ́ ìyàwó Àfíìsì Oníléré ẹwà òun àti ìyẹn náà jọ jẹ́ ọ̀rẹ́ Kẹ́hìndé wọ́n jọ máa ń jó oníjó ni wọ́n ìgbà yẹn Àfíìsì ò tí fẹ́ ìyá kan yín gbà yẹn fíìmù ẹ̀ ò ní mo direct Elébòlò Yẹ́misí Elébòlò tó ti wà ń lo òyìnbó ń sìn àti Múyìwá Adémọ́lá náà ṣe lead actor mi ọ̀rọ̀ tí mo ń sọ yìí àwọn kìnnìún wà bẹ àwọn Lukman Raji nǹkan wà bẹ ṣẹṣẹ wá rí fíìmù tèmi tí mo ṣe tí mo co-produce pẹ̀lú àwọn mẹ́ta míì Musiliu Ajíkanlé Ambrose àti Yisau ni orúkọ Ambrose Yisau kìnnìkan àti bàbá bọ̀dá Sọ̀víọ̀ yẹn mo ń try láti rántí orúkọ wọn astaghfirullah ẹ má bínú sí mi ṣá it's very late and I'm so sorry I'm doing this. The video ma long díẹ̀ but mo kàn fẹ́ fi point out àwọn kankan nítorí ìdéwájú dẹjọ́ ìwà ń dẹ̀yìn dasọ so fíìmù yẹn mo wá fẹ́ ṣe orin sí fíìmù yẹn ọ̀kan bá bí mo pe title ẹ̀ lọ́dún náà èmi àti Lábọ́ṣìndé bàdá wà sí Lábọ́ṣìndé lájọ ṣe lead fíìmù yẹn ìbejì la ṣe ń bẹ̀ ọ̀kan bá bí tèmi àti lọ́yà Kọ́mọláfẹ́ direct so mo wá wọ́n wá ń ṣiṣẹ́ kan ní Lálùpọ̀n Bọ̀dáyọ̀mí Ògúnmọ́lá náà direct iṣẹ́ náà lọ́dún náà mo wá sọ fún Kamilu Kompo ibi tó náà bá rí fídíò yìí a máa jẹ́rìí sí nǹkan tó ń sọ yìí mo wá sọ fún Kamilu Kompo pé mo nídìí ibi orin yẹn ibi ìbẹ̀rẹ̀ fíìmù yẹn mo ti kọ àwọn orin èmi gbà yẹn tí má dẹ̀ kọ story máa ń kọrin sí látàyè stage Báyọ̀ Tìjání Sanyẹ̀rì Bùráwà sí Lábọ́sídé Allahu Akbar máa ń kọrin gọ́ngbà yẹn omi mọ̀ pé omi máa bàjẹ́ báyìí ebi àti Ọládùjọyè Dùjọyè a máa ń pè lólóhùn agogo àbúrò ẹ̀ ní Chokomilo àjọgbádùgbò ni so mo wá fẹ́ kọrin sí fíìmù yẹn gbà yẹn mo wá nídìí Ifá ẹsẹ̀ Ifá kó bẹ̀rẹ̀ kíní ẹ̀
Kamil kan bó wá sọ fún mi pé bọ̀bọ́ kan wá ọmọ fagán ó gúdú kan kíní kan ó ròyìn Murphy fún mi lọ́dún náà lọ́hùn. Màá wá lọ sí Lálùpọ̀n first encounter mi pẹ̀lú Murphy ni mo wá mú Murphy wá sí ibi kan tó ń pè máa yí wà lára àwọn tó kọ́kọ́ ṣe àwọn orin hip hop Kẹ́hìndé Ayélabó tí mo sọ fún mi pé mo direct film yẹn òun máa ń kọ nígbà yẹn òun ló kọ orin kan ó pè ní Raga Slam bí ayégbà yẹn ní hip hop ṣẹ̀ṣẹ̀ ń ṣe kinní àti máa jẹ́ afrobeat with the s tí hip hop tí wá ń jẹ́ ń sìn àti orin èbó tí wá ṣá tó ń jẹ́ àti máa jẹ́ bẹ́ẹ̀ ń gbà yẹn kí lórúkọ ẹ̀gbọ́n yìí ó wà ní Àpápá very popular láàrin àwọn tó máa ń produce gbà yẹn Kẹ́hìndé Ayélabó ló introduce mi sí ibẹ̀ ni mo mú Murphy Àfọlábí lọ Murphy wọlé sí blue lọ́jọ́ náà ìfá máa ń fi Murphy ṣe èyẹ blaze yẹn gbàgẹ̀rẹ̀ báyìí ló ṣe gùn kọ́lọ́ máa foríjì Murphy Àfọlábí ni mo ṣe wá mú lọ bẹ́ẹ̀ tàfi wá lọ kọrin first encounter mi àti Murphy yẹn. Fast forward attempt mi tí kò ń ṣe okay before film tèmi yẹn Báyọ̀ Tìjání jẹ́ mọ̀ pé cameraman ni Báyọ̀ Tìjání èmi àti Báyọ̀ Tìjání mo direct iṣẹ́ ní Òṣogbo Báyọ̀ Tìjání ni cameraman mi bọ̀dá Wàsíù Lábọ́sẹ̀dé sì wà láyé òun ló ní fíìmù náà ọkùnrin ogun ló pe title ẹ̀ fọ́tò kan wà tó trendy lórí social media tí Sanyẹ̀rì mú tripod dání tí Báyọ̀ Tìjání gbé camera dání tí mo ní oṣù Ṣàngó lórí báyìí tẹ́nu mi gbẹ burúkú báyìí fíìmù yẹn ni directing ni mo ṣe inú fíìmù yẹn mo dẹ̀ tún act nígbà yẹn láyé ìgbà tójú wà lójúgun nìyẹn mi tí mo Murphy rí níbo gbà yẹn mi tẹ̀ tí mo torí mi tí ṣe fíìmù tara tèmi ń gbà yẹn ok fíìmù Kẹ́hìndé Ayélabó tí mo wá sọ tí mo ṣe tó sì kejì ok kápẹ́ ti Lábọ́ṣèdé ní 1 kápẹ́ tèmi ní 2 tèmi àtàwọn Adékọ̀lé produce káwá pé ti gáyé ti Kẹ́hìndé Ayélabó ní 3 iṣẹ́ Lukman Raji tó jẹ́ ọ̀rẹ́ Murphy wà níbẹ̀ ṣé wá rí Lukman Raji ó wà láàrin Murphy àti Muyideen Ọládàpọ̀ Lálá ọ̀rẹ́ Muyideen in fact wọ́n jọ wá láti north ní Muyideen àti then family làwọn méjèèjì Lukman Raji àti Muyideen Ọládàpọ̀ Lálá attempt iṣẹ́ tí ó hàn because producer tó tóbi ní Lálá nígbà tí gbogbo àwọn ọmọ kékeré tá ti dàgbà Lálá ti di producer ńláńlá ti pẹ́ Lálá ló kọ́kọ́ fún mi ní dáì ẹjá ka ọkàn bàbí tèmi pé kò lọ púpọ̀ ẹjá ka tàwọn Ayélabó yẹn pé èèyàn mélòó ló mú ẹ̀rí ńgbà yẹn torí pé Murphy Múyìwá Adémọ́lá dẹ̀ ní larger than life ní o Múyìwá tóbi gọ́ngbà yẹn ìgbà ẹ̀dẹ̀ ní Yẹ́mi sí ṣẹ̀ṣẹ̀ ṣe agbélébòlò dé o elébòlò alọ́ tí a mọ̀ ṣùgbọ́n pé ọdún yẹn ni wọ́n ṣe iṣẹ́ ní Yẹ́mi sí iṣẹ́ ọdún yẹn mo direct Múyìwá Adémọ́lá àwọn stars mi wà mẹ́ o but àwọn main characters mi Múyìwá Adémọ́lá àti Yẹ́mi sí elébòlò ní lọ́dún yẹn iṣẹ́ tí Kẹ́hìndé Ayélabó yẹn produce now attempt mi sí bigger jobs nígbàtí equipment wa gan ti ń change Muyideen Ọládàpọ̀ ni o Lálá ó fún mi níṣẹ́ kan tí a ń pè ní Ọmọọba Ṣọ̀run ibẹ̀ ni mo ti lẹ ojú Bọ̀dá Fatai Lálùdé pa báyìí irú kí lè yọ èmi náà mo tún kọrin sí fíìmù yẹn náà Fúnkẹ́ Akíndélé Geneva ó ní lead role mi nínú iṣẹ́ yẹn àti Lálá àti Bọ̀dá Fatai Lálùdé bí career directing mi tó hàn tí ó sì hàn síta ṣe bẹ̀rẹ̀ nìyẹn lẹ́yìn iṣẹ́ Muyideen Lálá mo rántí pé Muyideen Lálá àti King Dr. Saheed Òṣùpá Murphy Àfọlábí àti King Dr. Saheed Òṣùpá wọ́n wá bá wa ní sẹ́ẹ̀tì Lálá mi tèmi tí ń direct Mọ́lúfádà Èrò òní karama mi lọ́dún yẹn wọ́n bá wa ní sẹ́ẹ̀tì yẹn ó dàbí pé Murphy kọ́kọ́ fẹ́ ṣú ọ̀nà ó fẹ́ wò pé ṣé òjòjáde máa rí iṣẹ́ àwọn Lálá ìṣe kó tó gbéṣẹ́ tiẹ̀ fún mi ó wá gbé àwúrí ẹni onímọ̀ kọ́kọ́ bá ṣe mo bá Dr. King Saheed Òṣùpá ya àgbèrè ojú mo direct iṣẹ́ tiwọn náà iṣẹ́ kejì tí máa bá Murphy ṣe ó dùn mí Murphy ti fikú ṣàgbà mo wish kó wà láyé kí n lè sọ gbogbo ilé kájọ sọ lójú ara wa torí Kazeem Jagaban sọ story tí kò mọ̀
iṣẹ́ kejì iṣẹ́ méjì náà mo bá Murphy ṣe mo kọ story Murphy tó pọ̀ o ẹ̀yà àwòkọ́ tí mo wá direct mi mo kọ àwọn story mi wà tí mi gba credit fún tó pé mi mo kọ kò ń ṣe pé mo fi ṣeré gún àwọn kan tó dáa pọ̀ dẹ̀ because mi àti ẹ̀ ti mọ̀ra nígbà tí mo tó kọ́kọ́ lò fún orin tí mo fẹ́ kó bá mi fi fá sínú ọkàn bá bí fíìmù yẹn so then ìgbà tí kí lórúkọ wàhálà ilẹ̀ ti ṣú orúnkùnrin bọ̀ mo fẹ́ ṣe kíní tó rà lè èmi náà lè kú lọ́la ìwà afẹ́kẹ́ nìkan kan máa sọ sórí òtó tọ̀nà lórí mi ìdẹ̀fẹ́ kan fi credit àwọn èèyàn tí credit due fún kan fi dùn wọ́n fi fún mi níṣẹ́ iṣẹ́ méjì mo direct ẹlẹ́ẹ̀kejì tí mo direct iṣẹ́ Murphy I think tí máa rántí dáadáa I think it's iṣẹ́ àṣebí iṣẹ́ frat school frat báyìí iṣẹ́ ní ṣe pẹ̀lú cultism òun ló dá èmi náà mo kọrin yẹn náà òun ló dárùn kábíyèsí ọlọ́run ọ̀run àtayé láṣẹ̀dá ọ̀run ó yá o àṣẹ̀dá ọ̀run ní táìtù rẹ̀ ibiṣẹ́ ẹni mi àti Murphy ti jà ibiṣẹ́ mo sọ fún àwọn gọlúgọ̀ pé mi fẹ́ bá bọ̀dáfọ́tà lálùdé wà ń bẹ̀ nígbò Ọ̀ṣun mo sọ pé mi ní bá Murphy ṣiṣẹ́ mọ́ mi ìfẹ́ máa state because ó ti kú ibi tó dẹ̀ lọ yẹn èmi náà bọ́ àlọ́bẹ̀ ńjọ́ kan bí mi ṣe bá Murphy Àfọlábí ṣiṣẹ́ mọ́ nìyẹn so Murphy kọ́ ni Kazeem Jagaban ṣáwárí Kazeem Jagaban àti ọ̀rẹ́ wọn kan tí wàá ń lo ìbò wọn pè ní Ìtùnú ọkùnrin ni àti Débọ́lá obìnrin ni àmẹ́ta yẹn náà wá ní ìmọ̀ bóyá wọ́n á jọ Murphy ni o ni wọ́n wá nígbà tí Murphy ti jẹ́ èèyàn tó yẹ pé Murphy ni the highest paid producer ní Ìdúmọ̀tà ìgbà yẹn làwọn ṣiṣẹ́ mọ́ rí wọn mọ Murphy gbà táwọn mọ̀ tí Murphy wọ aṣọ gbàgẹ̀rẹ̀ tí máa fi ṣe ẹ̀wọ̀n ọmọ gbà ẹ̀ ṣùgbọ́n ṣe rí tí àwọn èèyàn mẹ́wàá bá wà àbáwọn èèyàn márùn àbáwọn èèyàn méjì kan ní kọ́kọ́ máa ga tí kọ́kọ́ máa gòkè ní tí Ọlọ́run ṣe fún Murphy síwájú àwa nìyẹn wípé ó hàn as a producer Kazeem ti kò tọ́ sí Kazeem lẹ́nu kó wá rò pé ó ń sọ ìtàn orú mi kì í ṣe ti gbéraga kọ́ nígbà yẹn mo rántí ìjọ tí máa dá Kazeem mọ̀ gangan à ń ṣiṣẹ́ Murphy Lukman Raji náà fún mi iṣẹ́ tá a lọ ṣe lójú ọ̀nà mo ṣe nú ẹ̀ ní ọ̀nà àdúgbò mi tí mo padà gbé ọ̀nà Òkè Afá Jákàndé tá a tún padà a tún ṣe iṣẹ́ yẹn dá sí mi iṣẹ́ o mo tún lọ ṣe níbi tí mobile wà ní area Oriental Lagos Island lọ́nà tó gate kẹ́bà bá ṣe máa ń struggle fún iṣẹ́ ńgbà ẹ̀ iṣẹ́ yẹn dá sí mi iṣẹ́ mi tí mà wọn mi rò bóyá àwọn Lukman máa mọ̀ bóyá àti mà wọn Jagaban rí ńgbà ẹ̀ but Kazeem Kesi Jagaban àti Ìtùnú àti Débọ́lá nígbà tí Múyìwá Adémọ́lá ń ṣe fíìmù aláṣọ funfun ẹ̀ jẹ́ẹ́jẹ́ èmi dẹ̀ máa ń polówó fíìmù gan báyìí mo kọrin sí mo polówó over 400 films bẹ́ẹ̀ náà ni máa ń kọrin sí film ìgbà yẹn ni jẹ́jẹ́ yẹn èmi mo polówó ẹ̀ ìgbà yẹn ni mo mọ Jagaban àti Démọ́lá rí Démọ́lá ní fóònù kan báyìí gbà yẹn fóònù àwọn tá ló ṣe fóònù yẹn báyìí tí kíní wọn máa ń dàbí dragon báyìí tó máa ń dàbí 3 ẹ̀ẹ́ta báyìí náà kọ sí Démọ́lá yẹn ní fóònù yẹn lọ́wọ́ ìgbà tí mo máa Murphy ti already jẹ́ yẹn gbà yẹn so Kazeem Jagaban nǹkan tó sọ yẹn kò tọ̀nà kò dẹ́ ń ṣòótọ́ then kí n point kíní kan out ṣẹ́rí orí stage lèmi ti síwájú Báyọ̀ ní directing mo dẹ̀ ṣiṣẹ́ iṣẹ́ tó pé iṣẹ́ ọwọ́ ọnú ni tá a ṣe lóṣogbo tí mo sọ pé bọ̀dá wá sí ẹ má bínú wo ojú wà lójúgun báyìí iṣẹ́ tí mo ní Báyọ̀ gbé kámẹ́rà tèmi directing iṣẹ́ bọ̀dá wá sí làbọ̀ sí nìyẹn ṣùgbọ́n Báyọ̀ ti já àmì tẹ̀ mọ̀ bóyá social media máa gbádùn nǹkan tí mo record ìṣá ṣùgbọ́n ṣe rí Báyọ̀ ti já ní wípé èèyàn máa hàn ní directing ó hàn before ọdún àwa yìí o dáadáa àbúrò mi ni ìfẹ́ Báyọ̀ wà ní àwọn ọmọ tó pé máa mú kiri ni o ṣùgbọ́n pé ká ṣe directing film Báyọ̀ hàn ju àwa lọ kò ń ṣe táìmù sí tó wá hàn gan ni mo ń sọ as a director níjọ́ yẹn bó tilẹ̀ jẹ́ kó ti gbé kámẹ́rà lẹ́yìn èmi rí ẹ ti understand so Murphy kan ló fún Báyọ̀ ní iṣẹ́ àkọ́kọ́ rẹ̀ mo kàn ní kí n point out ni o mi mọ nǹkan tó yẹ kọ́rọ̀ ẹ̀ máa dààmú brain mi kò jẹ́ kí n lè sùn fídíò ìdẹ́ gùn mi mọ̀ bóyá àwọn èèyàn máa lè wọ́n understand mi gan but the truth ni pé ọ̀rọ̀ yẹn ń ṣòótọ́ Murphy fún mi iṣẹ́ ó fún mi ní àwòrán ẹni mo dẹ̀ believe pé
òun ló tọ́ọ̀kù mí mọ̀ bóyá àfi tí má bèèrè lọ́wọ́ aláàjì Dr. King Saheed Òṣùpá bóyá Murphy ló tọ́ọ̀kì wọn ètò láti fún mi ní àgbèrè ojú. In fact ìgbà tí mo lọ ṣe ẹgbẹ́ Wine House iṣẹ́ mi ọ̀ṣọ̀rọ̀ wọ́n pè mí fún ọ̀ṣọ̀rọ̀ Dr. King Saheed Òṣùpá nítorí pé mo lọ ṣe Wine House ní ó jẹ́ kí n ṣe. Lẹ́yìn ìgbà yẹn mo ti wá ṣe àwọn iṣẹ́ bíi orúkọ làwà ìbá àwọn ìyá mi àjẹ́ iṣẹ́ ọdún ayọ̀ Olúfẹ́mi. Okay, ní àwọn èèyàn kí wọ́n fi opportunity dárúkọ mo lu làgbà lọ́gbọ̀ ẹnu wàláì tàláì làláṣẹ ní kárí àmì gan àwọn ọ̀rẹ́ wa ti máa ń tọ́ka sí ni mo lu Kúnlé Afọ́dù lọ́gbọ̀ ẹnu ní acting. Kúnlé Afọ́dù lẹ́nu àkọ́tọ́ kó sọ pé bóbó yìí fáìn náà kí ló tẹ́ máa jí kó máa ṣarúgbó mo fi òun àti Rónkẹ́ Òṣòdì Òkè Kúnlé Afọ́dù àti Rónkẹ́ Òṣòdì Òkè ni mo rántí encouragement tí wọn ó help me career mi as because most of the time mo máa wà lẹ́yìn camera mo ti ṣe makeup rí mo ti ṣe continuity rí mo ti gbéná rí mo ti direct gbogbo àwọn jagabano ti dé okay salamu alaikum warahmatullahi wabarakatuh. kò ní bàjẹ́ ẹ káàbọ̀ gbogbo yín náà lẹ ti gbọ́ nǹkan tí ẹ̀gbọ́n yẹn sọ ẹlòmíì á wò níwò pé nǹkan tó sọ kò yá wọn ọ̀rọ̀ tó nítumọ̀ ni ẹnìkan ló ṣe interview yẹn náà lóòótọ́ èmi náà gbọ́ mi ì fẹ́ dárúkọ ẹni yẹn torí mi ì fẹ́ dárúkọ bọ̀ mo lè dárúkọ bọ̀dá Ibrahim torí kò ṣojú mi mo dẹ̀ mọ̀ wọ́n ayé dẹ̀ mọ̀ wọ́n dáadáa so interview yẹn mo rí i pé kò yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ torí nǹkan téèyàn bá mọ̀ ló mọ̀ so àwọn kan dẹ̀ tún wà ńbẹ̀ tán mọ̀ jù ẹ lọ lóòótọ́ ọ̀rọ̀ yẹn ṣojú mi ẹ̀gbọ́n yẹn ò ń ṣe ẹ̀gbọ́n kékeré ní indọ́sítírì o ẹ lè máa fojú wò ẹ̀gbọ́n Ibrahim ti wà tipẹ́ àwa gan kéré lóòótọ́ but problem tá a máa ń ní ni wípé ìgbà táwa bá mọ̀yàn la believe pé nìyẹn bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n Ibrahim ti wà tipẹ́ stage play la fi mọ̀ wọ́n lóòótọ́ stage play la fi mọ̀ wọ́n nígbà tá a máa mọ bọ̀dá Ibrahim stage play níjọra la máa ń ṣe stage àwọn náà dẹ̀ like stage play gan gbogbo nǹkan táwọn ọmọ kéékèèké sì ń ṣe wọ́n máa sọ̀rọ̀ bí àwọn tó máa ń ṣe mímíkì sọ̀rọ̀ bí Lálùdé sọ̀rọ̀ bí Ibrahim Chatta sọ̀rọ̀ bí bọ̀dá Ibrahim ti ń ṣe kinní yẹn gan láyé ìgbà yẹn tí ẹ̀gbọ́n yẹn ti ní ẹ̀bùn kinní yẹn ti pẹ́ so bọ̀dá Ibrahim mo ti mọ̀ wọ́n sìn yìí wọn tiẹ̀ tí ìnórúkọ rárá táwa ti láìkì wọn òjòjà táwa ń pè wọ́n yẹn àwa tá a ti mọ̀ wọ́n ti pẹ́ la máa ń porúkọ yẹn òjòjà kẹ́ ẹ lè mọ̀ pé wọ́n ti pẹ́ nìyẹn àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ o bọ̀dá Ibrahim tẹ́ bá ń gbọ́ òjòjà orúkọ tèmi máa ń pè wọ́n dì sí nìyẹn òjòjà so wọ́n ti ń jórúkọ yẹn láti stage play náà ti ń jẹ wọ́n ti ń jórúkọ yẹn káwa tó mọ̀ wọ́n òjòjà so kò dẹ̀ sí location tẹ́gbọ́n yẹn dé kán tó star ńgbà yẹn tí wọ́n kì í mọ̀ wọ́n àwọn èèyàn gbogbo èèyàn ló máa ń láìkì bọ̀dá Ibrahim òjòjà tá a máa rọ́ tẹ̀lé wọn lẹ́yìn wọn ò dẹ̀ tí star láyé ìgbà tá a tún ń sọ yìí so tán bá jẹ́ nǹkan di iṣẹ́ fíìmù ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ pé bọ́lá ṣe máa ń pín star ọ̀tọ̀ọ̀tọ̀ ni kálẹ̀gbọ́n yẹn ò tiẹ̀ wá padà star ayé á fi wọ́n ṣe yẹ̀yẹ́ o torí ẹ̀gbọ́n yẹn wọ́n kó nǹkan dání nígbà yẹn táwọn wọ́n ń direct kò sí gbogbo nǹkan tí wọ́n ń ṣe stage play ni kò sí nǹkan tó wà ń di iṣẹ́ tíátà nǹkan tó wà ń di iṣẹ́ tíátà tó fi ń mọ̀yàn ló ní tíátà tí bọ̀dá Ibrahim mọ̀ ṣe ṣó ti yé yín bẹ́ẹ̀ lọ interview tá a bá fẹ́ máa ṣe ẹ jẹ́ ká máa mọ ìwọ̀nba nǹkan tá a bá mọ̀ ní ká sọ tó bá jẹ́ pé béèyàn ṣe máa ń sọ̀rọ̀ ní interview nírú àwa yìí á ti sọ nǹkan á ti balẹ̀ jẹ́ gan bọ̀ wá ní ìdí ẹ̀ ìtàn ní gbogbo yẹn nǹkan tí wọ́n náà bá dà ló ṣe kókó ṣé èèyàn máa pètàn ọ̀rọ̀ nínú ìṣẹ́ ni so ẹ jẹ́ ká mọ irú interview tá a fẹ́ máa ṣe ẹ̀gbọ́n Ibrahim ti wà ti pẹ́ wọ́n dẹ̀ ti ń direct ti pẹ́ kan tó mọ ẹ̀gbọ́n mi ní Samọ́fì o ẹ̀gbọ́n mi gidi tó dẹ̀ ṣúọ̀ kódà kì í tún ṣẹ̀gbọ́n ọmọọṣẹ́ dádì wa ó dẹ̀ tú family lóṣogbo so brother mi tó ṣúọ̀ tó jẹ́ pé àjọ wà gan ni kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe tí wọ́n ń pè mí ṣó ti yé mi ò fi bà wọ́n jẹ́ kọ́lọ́run túbọ̀ bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí ó kàn ń dùn mí pé irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yìn wọn gan ló ti ń ṣẹlẹ̀ tó bá jójú wọn ló ti ṣẹlẹ̀ á dáa gan
so à á rí òdodo ọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí torí wọ́n ti fi kú ṣàgbá anybody. Nǹkan tẹ́mi kàn fẹ́ rọ ẹ̀yin òṣèré orí ìtàgé míì, ẹ má jẹ́ ká wo àwọn tó ti lórúkọ yẹn bíi pé àwọn náà wọ́n ibi tán ti bẹ̀rẹ̀ Ọlọ́run kàn sáré kọ̀ fà wọ́n ni. Àwọn kan ti bẹ̀rẹ̀ tipẹ́. Ẹ̀yin náà ẹ wo irú Òkèlè ńsìn, Òkèlè ti wà tipẹ́ gan. Mo ti mọ Òkèlè tipẹ́. Ṣó ti yé yín? K'Ọlọ́run tó wá fà á sókè. Àsìkò t'Ọlọ́run fà á sókè ẹ mọ àwọn tó dé lẹ́yìn ẹ̀ tó ti lórúkọ ni. K'Ọlọ́run tó fa Òkèlè sókè. Òkèlè náà dẹ̀ ti wà tipẹ́. Ṣó ti àwa la mọ̀. Torí àwọn èèyàn ò ní mọ̀, wọn ò ní mọ̀ bó ṣe tó ń tà. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù torí èyí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ bọ̀dá yẹn ti sọ. Ìwọ̀nba tèmi kàn mọ̀ ńbẹ̀ ni pé ẹ̀gbọ́n Ibrahim ti ń direct tipẹ́, kì í ṣe Murphy ló jẹ́ kí ẹ̀gbọ́n yẹn máa direct. Wọ́n ti ń direct látàrí stage. Kódà ìgbà tá a tún fẹ́ ṣe fíìmù Ajílẹ̀yẹ, táwọn náà bá ń gbọ́ wọn á rántí bí mo ṣe ń sọ̀rọ̀ fíìmù Ajílẹ̀yẹ kan. Bọ̀dá Ibrahim wọ́n tún náwó. Owó tán ní ẹ̀gbọ́n yẹn wọ́n hustle ni o, but àwọn náà la máa ń tẹ̀lé kiri torí bọ̀dá Ibrahim lè wá location Ajílẹ̀yẹ dẹ̀ ni ó máa ń tó bí oṣù méjì ẹ̀gbọ́n yẹn lè wá ní ká tó parí location wọ́n lè lo Èkó tó ẹ̀ 5 tán máa lọ hustle, tán bá tún ti dé àjọ máa náwó yẹn ni. Tẹ́gbọ́n yẹn náà ò dẹ̀ tí wọ́n tún lè wá náà kán má ṣe role gidi. Gbogbo àwọn tán dẹ̀ gbogbo wa la mọ̀ pé ẹ̀gbọ́n yẹn gùdù ńgbà yẹn gan, wọ́n gùdù gan. Bọ̀dá Ibrahim náà gbé nǹkan dání tó pọ̀. Gbogbo ohun tẹ́ ń wò yẹn wàláì ẹ̀gbọ́n yẹn ò tí ì ṣe nǹkan tó gbé dání tán. Wàláì tàláì ní nǹkan tí ẹ̀gbọ́n yẹn gbé dání ní industry wọn ò tí ì ṣe bóyá lájìnà ṣẹ̀ ṣe. So Ọlọ́run fún wọn lẹ́bùn ẹ̀, àwọn náà dẹ̀ wá. Wọ́n wá gan látàrí stage. So ẹ má jẹ́ n sọ̀rọ̀ jù ẹ̀yin tèmi, kò ní jù báyìí lọ. Tó bá tún wá a tún máa fún yín. Ẹ má gbàgbé láti like, kẹ́ share, kẹ́ dẹ̀ bá mi subscribe sí Orokilawa TV. Ó dàbọ̀. Ladies and gentlemen, I am pleading in Yoruba, I am begging. Sorry, mo ń bẹ̀ yín. Stick to Orokilawa TV, you will love it. Orokilawa, we offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed and keep watching our content because big things is coming on that channel. Yeah. Orokilawa.